yọ mo fẹ́ jó égbè. Égbè ẹ̀ṣẹ̀ mọ́ mi ilé ìwà lẹ́yìn òsì mi égbè ẹ̀ṣẹ̀ mọ́ mi ájá fún ìmọ̀ mi ọwọ́ yìí là dàkúdàkú yẹ mo gbà lédè lẹ́yìn mo gbà lédè o ẹ bá jókòó mọ́ mi ẹ bá jókòó báyìí. Ilé wà lẹ́yìn òsì gan. Tí ì rí ìjọkan o ìyá tún dilẹ̀ wò lẹ́gbẹ̀ẹ́ mi ìyá àkàlọ́ méjò égbè àwọn tíátà rèé àwọn tíátà lẹ́ wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Wọ́n mi tí yóò ní bàjẹ́ láéláé égbè. This is Iyatudi live on Prince FM Radio Ibadan, the most listened to online radio station in Nigeria. Égbè Iyatudi lélẹ́yìí o. Wọ́n mi ẹ bá mi lórí ìjókòó tẹ wà káwọn ìpínlẹ̀ òtún ẹ̀yìn ẹ kàn bá mi ẹ kàn bá mi ẹ kàn bá mi. Yéè wọ́n mi tí yóò ní bàjẹ́ òní bá mi ràn lẹ́ mo tó pàlejò ràn lẹ́yìn mi bá mi báyìí. Ẹ̀yin tòkè òkun tèmi ló ti bá mi lórí ètò mo tún ti gbàlejò ògbóǹtarìgì onítíátà lọ́bì ìlú Ìbàdàn ṣe ibùjókòó. Kábíyèsí rí Ọlọ́run kọ̀ǹgọ́ máa sọ lórí ètò lónìí tó wà ń bẹ̀ kọ̀ǹgọ́ gbọ́dọ̀ sọ ni kábíyèsí rí Ọlọ́run. Ẹ lọ ń download application kan nìyí tẹ́ bá fẹ́ máa gbọ́ wa 247 lóru àti lọ́sàn-án lórí Android Google Play Store. Kábíyèsí rí Elédùmarè kọ̀ǹgọ́ aṣọ lórí ètò égbè. Iyatudi lẹ́ ń wò yìí ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ̀yin tẹ́ wà lórí platform Prince FM Radio gọ́ngọ́ máa sọ lẹ́nìí égbè yéè. Ẹ̀fẹ̀ tó bẹ́ẹ̀ lẹ́yìn ẹ bá ń dárúkọ ìfọ̀ tó ń gbọ́ wa tó wò wá ní màmá mi. Orúkọ mi ni Ìyáàfin mi Sítúrà Sùnmọ́ táwọn èèyàn máa ń pè ní Màmá Túndì àbí Ìkàlọ́ méjì. Égbè. Ó ní bí àná yìí táwọn eré yẹn ń gbà yẹn Ìkàlọ́ méjò ìyá ẹ̀ máa sọ púpọ̀ nípa eré yẹn lónìí. Ọ̀dà mi lójú ń gbà yẹn ìyá yẹn ò ní lè rí gbòòrò. Wọ́n parọ́ ni wọ́n parọ́. Mi ò rí o. Ẹ lè rìn. Olólè mi ní wòrò ọdún mi mo ti ń ta ń jẹ o. Olólè yín kò mẹ́ẹ̀. Òkò ni wọ́n máa ń wá àdábò mi. Lóòótọ́. Wọ́n ti gbàgbé pẹ́rẹ́ lẹ́yìn ṣe. Wọ́n ti gbàgbé wọ́n lóòótọ́ ni. Wọ́n lóòótọ́ ni. Ó lè sì ṣe báyìí mo ní à ń kọ́ yín lọ́gbọ́n ni wọ́n láwọn ọ̀gbà o. Wọ́n láwọn ọgbà ọ̀parí. Ẹ̀kọ́ wa lọ́gbọ́n o. Ọmọ ìlú wo ni ìyá mi Túndé? Àbí mi ní Sàlẹ̀ Àfà Lágbolé Àsùnmọ́. Ọmọ ìlú Ìbàdàn ni yín. Ọmọ Ìbàdàn ni mí, ọmọ Sàlẹ̀ Àfà ni mí. Abálájọ ìsí ẹnu yín máa ń lágbára díẹ̀ lórí sinimá tá a bá ń wò yìí. Ọmọ ìlú Ìbàdàn ni yín. Ilé ṣe mi sí ọ̀rọ̀. Ẹ mọ̀ jùjùjù ọ̀parí. Ẹ̀yin tàgbáyé
yìí bóò lẹ ṣe bẹ̀rẹ̀ eré tíátà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo bẹ̀rẹ̀ eré tíátà ní June 10 1959. June 10 1959. 1959. mo bẹ̀rẹ̀ eré tíátà. June 10 1959. mo bẹ̀rẹ̀ eré tíátà. kábíyèsí Ọlọ́run 1959 59. bẹ́ẹ̀ni sà. ó kọ ọdún kankan gba òmìnira ńgbà yìí. ilé bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé nígbà yìí là ń pè ní travelling theatre. travelling theatre ni bá ń pè é. nígbà yẹn kì í ṣe a máa ń torí ọdún mẹ́ta a lè má ṣe ní Ìbàdàn. ẹ mọ káàkiri. àmọ́ tìbìkan bọ́ọ̀bì kan tìbìkan bọ́ọ̀bì kan tìbìkan bọ́ọ̀bì kan tìbìkan bọ́ọ̀bì kan tá a fi lọ bí ọdún mẹ́ta tá a tún máa padà bọ̀. àwọn ìyàwó ọ̀gá wa ń gbà mẹ́rin ní òbí máa méjì mẹ́ta tí ó ti gbé sétọ̀ tá a máa kọ́ ọmọ bọ̀ wálé. tẹ́ kọ́ ọmọ bọ̀ wálé. kábíyèsí Ọlọ́run ká ló kọ́ yín iṣẹ́. it's a long story. mo kọ́ṣẹ́ mo ṣe pẹ̀lú Aisopepe. Ṣọlá Ògúnṣọlá. bẹ́ẹ̀ni olùgbòkú tíátà ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ kí n tó bọ́ sọ́dọ̀ Aiso. ọ̀dọ̀ Aiso ni mo ti wá bọ́ sọ́dọ̀ Dóládípọ̀ Aiso kú. ìgbà yẹn mo wà pẹ̀lú Dóládípọ̀ theatre group. ìyẹn ni pé ẹ wà pẹ̀lú Ṣọlá Ògúnṣọlá kó tó di pé Ọlọ́run mú wọn sọ́dọ̀. mo wà pẹ̀lú wọn pẹ́ díẹ̀. pẹ́ díẹ̀. kó tó di pé mo ti kú bẹ́ẹ̀ kó tó di pé ó kú rárá. kábíyèsí Ọlọ́run ẹ wá gbọ́ tádé ni pè ní ọ̀gá yín gan. Dóládípọ̀. Dúróládípọ̀. lọ̀gá mi. kábíyèsí Ọlọ́run. torí ó kọ́ mi ó mú mi jánà ẹ mọ̀ pé ayé iṣẹ́ ẹ̀gbà yẹn kò dàbí ti sìn torí mo lo ọdún mẹ́ta tóṣù méje kí n tó gun stage lọ́dọ̀ Dúró. tẹmọ wà tẹyìn ò ní gun stage ti rárá. màá kàn lọ ilé ọ̀gá láàárọ̀ màá lọ ká aṣọ màá sáṣọ síta màá ká wọlé nírọ̀lẹ́ láago 5 màá dẹ̀ máa lọ ilé wa. fún odidi ọdún mẹ́ta. àtóṣù méje. kẹ́ ẹ tó gun stage. kí n tó wá gun stage ní Ìrókò secondary modern school mo ti wá gun stage. níbo ló wà tiẹ̀. Ìrókò ní school tó wà ní Ìrókò tá a bá ń lọ Ọ̀yọ́ old road lọ́ọ̀dọ̀ Ọ̀yọ́. lẹ́yìn ọdún mẹ́ta àtoṣù méje ẹsẹ̀ wá gun stage. ẹni tó ń ṣe róòlù yẹn o bóyá fọ́ọ̀bù pẹ̀lú ọ̀gá mi ò bá mi bí kí n máa bá gbọ́mọ ọmọ ògbọ́dọ̀ ké ká gbọ́mọ sáré lọ kọ́mọ ọmọ pariwo kọ́mọ disturb wọn àwọn gbọ́mọ sáré lọ àpò gbọ́mọ lọ à ṣe ìyẹn làwa ń ṣe kó tó wá di pé ẹni tó fẹ́ ṣe róòlù yìí ò sí ara náà bá ní mísídà bọ́bí. mísí tún ràdà bọ́ sí i. èmi ní sà ọyẹ wá ṣe róòlù wá ṣe róòlù ìdí ìṣerí. orí ìrẹ́ ọba àbúrò náà yóò bọ́ sí bí kọ́kọ́ lọ ṣe tá a ní kó ṣe. mo ti bọ́ bẹ́ẹ̀ ni. ẹ bá bọ́ bẹ́ẹ̀. mo bá ṣe perfectly. ẹ ṣe dáadáa. dojú. eléyìí wà lẹ́ni ò sí nǹkan. ẹ wá ṣe ju bó ṣe lérò lọ. lọ́gá mi bá ní it's surprising. káì ìyẹn Dúróládípọ̀. Dúróládípọ̀ bó ṣe dì mọ́ mi nu láti ìgbà náà ni mo ti dàbí ayò ọmọ ṣẹ́ fún. káì létí dàbí ayò ọmọ ṣẹ́ fún wọn. torí bàtà ṣe first row bá fẹ́ mi Nàìjíríà Àjàní Ògùn. mo lẹ ti ṣe. a ṣe ní Ègèdè Èkìtì. Ègèdè Èkìtì. Ìgèdè Dúróládípọ̀ ní níṣẹ́ máa ṣe ìyàwó Honorable Àbáyọ̀mí's wife oní ó ṣe ìyàwó o. kábíyèsí Ọlọ́run. ó ṣe ìyàwó Honorable yẹn gbà yẹn. kábíyèsí Ọlọ́run. first row bá fíìmù. tẹ́ ṣe ní cinema house. sinimá fíìmù ńlá tí wọ́n lọ fọ̀ wá lu èbó first row bá fíìmù ní Nàìjíríà. Dúróládípọ̀ ló ṣe. Ọlábalógun ló ṣe àwọn wọ́n gbé wá láti ìlú èbó Ọlábalógun ló ṣe bọ̀tọ̀ ọ̀gá wa ló fi ẹni ọdẹ náà handle ẹgbà yẹn. náà handle program ẹ̀. ayé ìgbà yẹn dẹ̀ ní audition ni. wọ́n kó yàn bí 50 kalẹ̀ ní tó bá wìn ní ọ̀gá ní